ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níyá ìyàwó mi ti gbé òrí fún mi pé kí n bá wọn fi pa ara àwọn ní ìhòòhò. Orúkọ mi ni ẹni ayé ń fẹ́ bí wọ́n sì kọ síbẹ̀ náà nu. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹ̀bú. Ọmọ Ìṣàgámù ni ìyàwó mi. Ìyá ìyàwó mi ni mo kọ́kọ́ mọ̀ kí n tó mọ ìyàwó mi. Torí nígbà tí mo kó dé àdúgbò náà, ìyá ìyàwó mi ni mo máa ra nǹkan lọ́wọ́ wọn. Tí mò ń lò, ìyá ìyàwó mi ló fún mi nígbà náà tí mo ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò. Àti bẹ̀ lọ ọmọ wọn ti ilé ìwé dé. A bẹ̀rẹ̀ sí ń ṣe wọléwọ̀de. Ó lóyún fún mi, ó sì fẹ́. Lẹ́yìn ìgbà tó bí mi àkọ́bí ni bàbá ìyàwó mi kú. Aṣòkú bàbá ìyàwó mi a yanjú gbogbo ẹ̀ torí ìyàwó mi ni last born ìyá rẹ̀. Lẹ́yìn ìgbà tá a ṣòkú tán tó pé oṣù 6 ìyá ìyàwó mi pè mí. Wọ́n láwọn fẹ́ rí mi, mo sì lọ bá wọn. Ọmọ 3 péré ni ìyá ìyàwó mi bí. Ọkùnrin 2, obìnrin kan, tí ìyàwó mi tẹ̀ jẹ́ obìnrin kan àárín wọn. Bí mo ṣe débẹ̀, wọ́n bá mi sọ̀rọ̀, wọ́n ní ara àwọn ò yá, mo ní wọ́n pẹ̀lẹ́. Wọ́n ní hospital táwọn lọ, wọ́n sọ pé torí pé àwọn ò ní ìbálòpọ̀ ni. Ó yà mí lẹ́nu, ìyá ìyàwó mi ò tí ì dàgbà púpọ̀ o. Ìyá ìyàwó mi ò le ju bí 65 lọ. Àmọ́ bàbá ìyàwó mi dàgbà. Ìgbà tí wọ́n kú 78 ni wọ́n. Ìgbà tó sọ gbọ́ ẹ̀tọ́ fún mi, mo wò pé kí ni ó ṣe jẹ́ pé mi ni mọ́mì pé. Ọjọ́ náà mo kúrò lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ yìí ń bá fún mind mi, kò yé mi. Mo dọ́dọ̀ ọmọ wọn, ó ní kí ni mọ́mì pè mí fún. Mi ò lè sọ fún un torí pé ọ̀rọ̀ náà rùn látẹnu mi pé ìyá ẹ̀ pè mí pé àwọn ti ní ìbálòpọ̀ tipẹ́tipẹ́. Ó ń kọ́ àwọn lẹ́nu pé àwọn ò lè sọrú ẹ̀ fún ìyàwó àwọn. Àwọn sọ pé wọ́n kàn láwọn fẹ́ràn àwọn náà ni, ó rẹ̀ wọ́n díẹ̀ ní inú kan, òun ti rògùn fún wọn, òun ṣàgbàgbé ẹ̀. Lẹ́yìn náà, lẹ́yìn oṣù kan ó tún ránṣẹ́ pé òun, ìgbà tó ń débẹ̀ lẹ́yìn oṣù kan yìí, òun wọlé, òun jókòó, ọ̀pọ̀ ìmú kò máa bọ̀ ní yàrá, òun wọ yàrá lọ bá wọn. Mọ́mì ní kò ń tilẹ̀kùn lẹ́yìn, òun tilẹ̀kùn lẹ́yìn torí ìyàwó òun ni. Wọ́n jókòó sórí bẹ́ẹ̀dì, wọ́n wá gbé òrí náà fóun pé kó máa bá wọn fi wó ẹ̀yìn àwọn. Màmá ti ṣe aṣọ tán lára. Òun ní mọ́mì. Wọ́n wá bèrè lọ́wọ́ òun pé báwo lòun ṣe rí àwọn. Òun sọ pé bí ìyá lẹ ṣe jẹ́ sí mi. Bí mi gẹ́gẹ́ bí ìyá ẹ, bí ẹni pò ń bá ìyá ẹ wó ẹ̀yìn ni kò ṣe máa bá mi wọ̀. Mọ́mì ní òun gbọ́ òrí lọ́wọ́ wọn. Òun fi sọ́wọ́ sí òun. Òun fi ń wọ́ ẹ̀yìn wọn. Wọ́n tún jẹ́ kó ń gbọ́ sísàlẹ̀ òun. Mọ́mì ní sí rí mi bí ìyá ẹ. Ó ní àǹtí ṣeun. Ó pẹ́ díẹ̀. Òun gbọ́ mọ́mì ẹ̀ wo mi lè ṣe nǹkan tẹ́ ní kí n máa ṣe yìí. Ẹgbẹ́ máa pé kí wọ́n bá yín ṣe. Ó ní má jẹ́ kó mọ mi mọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu yìí o. Tó bá mọ̀ máa para mi sí ẹ lọ́rùn. Èsì tí ìyá ìyàwó àwọn fọ̀ fáwọn nìyẹn. Láti ìgbà yẹn ìyá ìyàwó àwọn máa ń pe àwọn. Ó kọ̀ lè dédé pe àwọn pé káwọn wá, àwọn ò ní lọ. Àwọn aṣọ ọmọ pé mo ní kọ́kọ́ ẹwọ́ ọkọ̀ ìwà rí mi. Ọmọ ìdẹ́ mọ̀ pé òun àti ẹ̀ close dáadáa tẹ́tẹ̀lẹ̀. Ó lóun àtòlọ́ tóun bá débẹ̀, mọ́mì àní kóun wọlé náà ni. A gbé òrì léhùn lọ́wọ́. Wọ́n ní kó wọn bá wọn wọ ẹ̀yìn òun. Ó nígbà tó yá, wọn á wọ́ látòkè wọn bá òun fọkàn sí pé ìyá òun lòún bá wọ́ ara. Ó ní tí wọ́n bá ṣe last tóun fi sọ fún wọn wípé tí wọ́n bá stop òun máa sọ fún ọmọ wọn. Bóun ṣe bá wọn wọ́ ara wọn lọ sẹ́yìn báyìí. Àwọn bá di òun mú pé àfi kóun bá wọn ní àjọṣepọ̀. Òun ní láéláé kóun tó rí ara òun jágbà lọ́wọ́ wọn. Wọ́n máa ń pariwo òun wọ́n fìdí wọn lé òun fọ́ bò wọn lẹ́nu pé tẹ́ ẹ bá tó pariwo máa fún yín lọ́rùn pa ni. Wọ́n ṣe fòun lẹ̀ báyìí òun wá sá kúrò ńbẹ̀. Ó wà ní kí ni kóun ṣe sírú eléyìí. Díẹ̀ níyìí òun ò tí ì sọ fún ìyàwó òun. Ìyá ìyàwó àwọn òun tí àwọn dẹ̀ máa ń ríra ló máa ń wálé àwọn. Òun tẹ̀ wá rò títí pé káká wọn sọ fún ìkànnà àwọn ẹ̀gbọ́n ìyàwó òun ni. Àwọn ò mọ báwọn ṣe fẹ́ sọ. Irú eléyìí oníwo là ń kọ síbẹ̀ jù ẹ̀.